ẹ jẹ́ ká kíra wa kú ọdún. Ojúde ọba 2022. Gbogbo rẹgbẹrẹgbẹ ẹ máa ń wọlé ẹ máa ń rọra. Àwọn afọ́jú fẹ́ ni má fọkàn fẹ́ ni ẹ múra sí i. Ṣáájú máa ṣàmọ̀dún ọ́. Ojúde ọba 2022. Musiliu Babátúndé. Ìṣọ̀lá Babátúndé. Ẹ máa ṣe wá ká máa kí wọn ọmọ mùsùlùmí wọn ò gbọ́dọ̀ yọdí adánilọ́rọ̀ kò mọ̀ pásán ń bọ̀ wá gẹ́. Musiliu kọ́ máa ṣe wá ká máa kí wọn ọmọ mùsùlùmí wọn ò gbọ́dọ̀ yọdí adánilọ́rọ̀ kò mọ̀ pásán ń bọ̀ wá gẹ́. Tó bá wá ṣe bí èmi lẹ́yìn ní ẹ jẹ́ kó mele kó máa ró. Ìṣọ̀lá Babátúndé Musiliu. Òun tó mú balẹ̀ lé fọwọ́ fàtí ẹ̀ẹ̀mejì kó tó sáré jáde ó ní òun tó rí. Àlejò tó fara palẹ̀ fímúfímú ló ń wá kó tó ń ta kí ti jáde.